Second runners up. Prof, you can go on, sir. Second position goes to Ẹgbẹ́ Bọ́bagúntẹ obìnrin gold Akilẹ̀. Ẹgbẹ́ Bọ́bagúntẹ gold. Ẹgbẹ́ Bọ́bagúntẹ gold. Come on. Second position. Àti púpọ̀ ẹ̀kọ́ ọdún. Ẹ̀kọ́ àdó ti bàbá wa Òjálẹ̀ lọ́mọdé àdó ti yìí. Àti gbogbo àwọn bàbá àgbà tí wọ́n jẹ́ aṣọ ìwọ́ra fún bàbá wa Òjálẹ̀. Ọlọ́run má fa aṣọ náà yà mọ́ lára. Àti gbogbo àwọn màmá wa Ọlọ́run dákúntà náà sí láti mọ́ fún wa. Ọlọ́run jẹ́ ká ṣe lé ìdásílẹ̀ míì bákàrà òkú Ọlọ́run. Gbogbo àwọn kọ́míṣọ́nà, gbogbo àwọn ọlọ́pàá, gbogbo àwọn agbófinró, gbogbo náà láti ìtòrí àsìkò lọ́wọ́ máa ń ṣàwà pẹ̀lú wa. Bismillahirrahmanirrahim. Rabbana afrij alaina sabra wa thabbit aqdamana wa ansurna 'ala al-qawmi al-kafirin. Rabbana atim lana nurana waghfir lana innaka 'ala kulli shay'in qadir. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun 'ala al-mursalin walhamdulillahi rabbil alamin. That's a very humble beginning. The road to become one of the shakers and movers of the Nigerian economy and the local scene. He has succeeded in coming a need for himself in the photo industry and in the manufacturing industry. A visionary for excellence, he created a milestone and in the future ability to foresee the market, economic and social trends. Our federal upon us due to evolution in the world, set up Right Foods Limited, which today is the foremost indigenous food and delivery company. Our special guest of honor is distinguished entrepreneur of Nomin Order, a rare visionary. As chairman and chief executive officer of Rice Food Industry, also became the chairman of Sterling Bank PLC, where he has served for 12 years, 6 years of which was as the chairman, where his business acumen stayed back in this country, was honored with the order of the officer of the Federal Republic of Nigeria, whereby by the federal government of Nigeria. Distinguished ladies and gentlemen, it is my honor and privilege to present to you all the special guest of honor of 2017 Ojúdọ̀wà Festival at Ayi Sulaiman Adébọ́lá Adéwà OFA. Congratulations. Next, move on to item number 4, which is the welcome speech by the chairman of Ojúdọ̀wà Festival Committee, Ọ̀túnba Wahab O. Akinosi, also known as WAFUS. Officer, I would like to invite you to the stage to give me the welcome speech. Thank you, sir. Salam alaikum wa rahmatullahi. During my time on Air Khalifa, Laibu, SK, CLPA, JP, Baba Insect, the Aujale, Paramount Ruler, we train, nearly experience abundant peace, happiness, prosperity. Amen. Ladies and gentlemen,
whose ever-consistent support for this festival has been of immeasurable value to the rapidly growing stature of the most prized expression of the South Atlantic Petroleum Limited, Nigerian Breweries PLC, Radcon Construction Nigeria Limited, Yinka Folawiyo Group of Companies, Diamond Bank, Right Foods Limited, among other parties. Say a very big thank you for your undying love. God continue to invite you towards gifting the cause of humanity. About the barrier of the groups, no politicking of whatever shade. If you go beyond 2 minutes, you are disqualified from scoring. There's a panel of judges, and very soon you will hear the names of the members of the panel of judges. Come up here, 2 minutes, pay homage to Allah and take your leave. If you go beyond 2 minutes, you are automatically disqualified from the scoring. That is the rule. Once again, we welcome you to Ojudoba 2017. Kábíyèsí Aláyélúwà, Ọba Dr. Sikiru Káyọ̀dé Adé, Ọba Gbadé Sẹ́kù, Àwùjalẹ̀ Paramount of Ìjẹ̀bú-Òde is there. His Excellency, the Governor of the State, Senator Ikule Amosu, FCA, his wife, Mrs. Olufunso Amosu, a special guest of honor, the pride of the Yoruba, pride of the Platinum, wọ́n fẹ́ràn gbígbẹ́ ní gbọ́fà ìfà wọ́n fòbí ṣiṣẹ́ yíbọ̀ ìṣà òòṣà ìlẹ̀kẹ̀ ìtún méje bọ́bá máyégún ṣàjọmá ṣàjọmá ṣàmọ́mọ́ bọ́bá máyégún ẹ̀kọ́rin fún wọn wípé kí ló ń bá wọn jà ogun ìlànà ìlànà. Bàbá ẹgbẹ́ wọn Máyégún àti ìyá ẹgbẹ́ ní bọ́bá Máyégún wọ́n ti ń kẹ́lé wọn ẹ ò lè bá wọn lójijì rárá ní Máyégún bọ́bá Máyégún ẹ lówó lẹ̀ fọ́ba àti gómìnà wa gọ́fúnà Ìbíkúnlé Amósùnmù ó yá ẹ lówó lẹ̀ fọ́ba. Oya ìdọ̀dọ̀bálẹ̀ lọ́mọ kí bàbá ìdọ̀dọ̀bálẹ̀ Máyégún ìdọ̀dọ̀bálẹ̀ lọ́mọ kí bàbá. Bọ́bá Máyégún bọ́bá Máyégún bọ́bá Máyégún. They don't sing when you go to the sea. Don't sing anything, just do the way you talk. Everything will come in.
Michael. Ìdọ̀dọ̀ máa ń lẹ̀ tọmọ kí bàbá. Michael kọ́ńgàgùn ẹ̀ wọ́n di sòrò. Ìjọ tí mo jó àná kó wílò gbogbo nílò. Ìyá mi gbọ́dọ̀ gbọ́. Bàbá mi gbọ́dọ̀ gbọ́. Ẹgbẹ́ máyégún. Àsìkò tẹ́ orúkọ. Ọmọ ẹgbẹ́ kò léde. Ìyá ẹgbẹ́ kò léku. Bàbá ẹgbẹ́ kò níyànjú. Ẹgbẹ́ máyégún. Please, can you move? Ẹgbẹ́ máyégún. Next one. Ẹgbẹ́ máyégún. Ẹgbẹ́ máyégún. Ẹgbẹ́ tó bá la jẹ́ omi rántẹ̀. Bàbá dé. Ẹ jẹ́ kó máa sọ bẹ́ẹ̀ bàbá tó dé. Orílẹ̀ bàbá máyégún orílẹ̀. Tọ́ba làṣẹ orílẹ̀. Ẹ wá ẹ̀ bá rọ orílẹ̀. Ọ̀túnba orílẹ̀. Tọ́ba làṣẹ orílẹ̀. Àwọn kẹ́mi máa ń lò orílẹ̀. Tọ́ba làṣẹ obìnrin orílẹ̀. Tọ́ba làṣẹ obìnrin. Ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Èyí máa dúró. Èyí máa dúró. Èyí máa dúró. Tọ́ba làṣẹ. Ẹ̀yin ẹlẹ́dàá ń bá mi kí máa dúró. Létí tọ́ba làṣẹ. Ẹni bá sọ pé Tó bá la jẹ́ you are playing notes, we will penalize you. Tó bá la jẹ́ come on. èyí máa dúró. Èyí máa dúró. Létí tọ́ba Bọ́bá làṣẹ. máyégún please. Follow them. Bọ́bá máyégún. Àwọn ẹni wà ní ìlú kóòtù rẹ̀ oríkì. Bàbá òkú rẹ̀ oríkì. Bàbá ẹgbẹ́. Bàbá ẹ̀ka àwọn tuntun. Adébùtú Kàsíǹtì. Wọ́n ṣe gudugudu méje. Bàbá egun. Bàbá egun dáhùn. Bàbá yóò fi obìnrin. Bàbá yìí bàbá ẹgbẹ́. Ẹgbẹ́ bọ́bá máyégún obìnrin náà. May we request our parents, ẹgbẹ́ bọ́bá ó kò tó get ready, followed by olùbárẹ̀ wọ̀ ọkùnrin. Musiliu, no politics, otherwise we will send you packing. Musiliu, don't sing any political song, otherwise we send you packing. Be careful. Aláyélúwà. Má fọwọ́ kó ẹ máa wọlé ẹ máa bá agbátẹ̀ wọlé.
bọ́ba gbìmọ̀ ẹ máa wọlé ẹ máa rọra bọ́ba gbìmọ̀ ọkùnrin bóyá bọ́ba gbìmọ̀ tọ́ba ní mọ́ṣẹ́. Ẹni ò mọ̀ wá kó wá wò wá o àwọn alẹ́gbẹ́ tó máa wó. Bọ́ba gbìmọ̀ ọkùnrin àtòbìnrin àwọn alẹ́gbẹ́ tó máa wó àwọn alẹ́gbẹ́ tó máa wó ẹni ò mọ̀ wá kó wá wò wá o àwọn alẹ́gbẹ́ tó máa wó àwọn alẹ́gbẹ́ tó máa wó àwọn alẹ́gbẹ́ tó máa wó ẹni ò mọ̀ wá kó wá wò wá o àwọn alẹ́gbẹ́ tó máa wó. Bọ́ba gbìmọ̀ wọ́n bá dùnmẹ́ wọ́n jí sòdò wọ́n jí sòdò tó tí mo jó àná ìwà ló ń lò ní ìyá ò gbọ́dọ̀ gbọ́. Aṣíwájú bọ́ba gbìmọ̀ aṣíwájú tó kìló ọ̀rọ̀ ní ìrìnnì tó kìló bọ́ba gbìmọ̀ obìnrin aṣíwájú ọ̀rọ̀ ní ìrìnnì tó kìló ìrìnnì ẹ jẹ́ kó mèlè máa dùn àìlà nítorí bọ́ba gbìmọ̀ aṣíwájú akílẹ̀ ìjẹ̀bú àwọn ọmọ kábíyèsí bàbá wa Dr. Síkírù Àwùjalẹ̀ ọ̀gbágbá agbátẹ̀wọ́lẹ̀ ṣé ẹrẹ gbẹ́ wá bí bó bá gbìmọ̀ ṣé ẹrẹ gbẹ́ wá bí ẹ̀yìn tí ẹ ṣe gbẹ́ yín jàtìjàtì ṣé ẹrẹ gbẹ́ wá bí bó ṣe dára tó ṣé ẹrẹ gbẹ́ wá bí ṣé ẹrẹ gbẹ́ wá bí bọ́ba gbìmọ̀ ṣé ẹrẹ gbẹ́ wá bí ṣé ẹrẹ gbẹ́ wá bí ẹ̀yìn tí ẹ ṣe gbẹ́ yín jàtìjàtì ṣé ẹrẹ gbẹ́ alágbèsọ yìí bóyá gbogbo ẹgbẹ́ ọba bọ́ba kẹ́yẹ àwọn Àwùjalẹ̀ ẹ bá àbò bẹ̀rẹ̀. Ẹgbẹ́ bọ́ba kẹ́yẹ bọ́ba kẹ́yẹ máa wọlé àrọ́ra. Bọ́ba kẹ́yẹ máa wọlé owó dé máa wọlé àrọ́ra.
ṣe máa yí lọ. Bọ́bá kẹ́yẹ ọkùnrin led by Tiwa. Bọ́bá kẹ́yẹ ọkùnrin ó tún yá ẹ̀yìn kọ̀ọ̀ká ṣe máa yí lọ. Dọ̀kùtì. Bọ́bá kẹ́yẹ dọ̀kùtì. Bóyá ẹgbẹ́ bọ́bá kò jẹ́ kó yá nílẹ̀ ìjọba. Ọmọ ọba làwọn ń ṣe. Bọ́bá kò jẹ́ ẹgbẹ́ wa. Ṣé bí bàbá wà lórí ẹ̀ o? Ọmọ ní bàbá yọ fàdà. Bọ́bá kùn jẹ ẹgbẹ́ ni ọlọ́ba bá àwọn ṣe. Bọ́bá kùn jẹ ẹgbẹ́ wa. Ṣé bí bàbá wà lórí ẹ̀ o? Ọmọ ní bàbá yọ fàdà. Ọjọ́ ká sọ fún kábíyèsí ọmọ wọn sí kí ìwà ìyàwó wípé ọlọ́mọ ìmúlá gbogbo ìmúlá ìjọ àná lórí wa. Ìjọba rẹ̀ ló máa ń kéde máa jọba lọ lórí bóyá ǹjẹ́ wọ́n gbádùn ẹ̀ wọ́n jí sọ̀rọ̀ tó tí mo tó lànà gbogbo àwọn lóró mi máa kún jẹ lóbìnrin. Bó bá kún jẹ yóò ní. Ẹgbẹ́ Bọ́bá Kẹ́yẹ, thank you. Thank you very much. Ó yá bó bá kún jẹ This is Bọ́bá Kẹ́yẹ obìnrin. Suraka. Bọ́bá Kẹ́yẹ obìnrin Suraka to come on. Àwọn ní bíkú ṣe dárò rẹ̀. Bàbá wa wù jáde, ayédè. Bàbá wa wù jáde, àwọn ní bíkú ṣe Bọ́bá dárò Kẹ́yẹ rẹ̀. obìnrin Suraka. They have not spent more than 2 minutes. Bọ́bá Kẹ́yẹ obìnrin Suraka. Àbẹ̀ní Adésàlámà tù ẹ́ súnmọ́ mi bí. Àjọ máa ṣe ni. Bàbá wa wù jáde, àní bíkú ṣe dárò rẹ̀. Bàbá wa wù jáde. Bàbá wa wù jáde. Àwọn ní This is Bọ́bá Kẹ́yẹ T2. bọ́bá kù jẹ́ tó. Bọ́bá Kẹ́yẹ T2. Bọ́bá kù jẹ́ tó. Bóyá tí n bá ṣe báyìí, àlọ́dá. Ẹ̀jọ̀ gbó ilẹ̀ tún rọ̀. Gbó ni ara ni kò jẹ́ tó. Bọ́bá Kẹ́yẹ T2. Bóyá ẹ̀wọ̀n máa kọrin fún kábíyèsí wípé bàbá ó ní ká wá bí ọtí ó ní ká wá bí ọtí. Kábíyèsí Àbújá bẹ́ẹ̀ ó ní ká wá bí ọtí. Bàbá wa Àbújá Bọ́bá bẹ́ẹ̀ Kẹ́yẹ ó ní ká wá bí ọtí. Kúrò má má ṣe. Aṣíwájú. Bọ́bá kò jẹ́ aṣíwájú. Orí àtijọ́ ni máa kọ fún yín. Bọ́bá kò jẹ́ aṣíwájú. Ẹgbẹ́ tẹ̀kẹ́ lọ. Ìtọ́ àkọ́ jẹ́. Bọ́bá kò jẹ́ aṣíwájú. Ẹgbẹ́ tẹ̀kẹ́ lọ. Ìtọ́ àkọ́ jẹ́. Tó máa lọ bẹ́ẹ̀, bọ́bá kò jẹ́ aṣíwájú. Ṣé kí n dárí fún yín wípé èyí tí pẹ̀lú wá sáyé dá o? Àmọ́ yìí o, àmọ́ yìí o, àwọn àmọ́ yìí àtọ̀ yìí kan. Òun náà wọ́n fi ọlọ́run àmì.
Ọ̀ṣọ́ba Yíwá Adékọ̀yà Sàkà. Fẹ̀yìntadé, bóyá gbogbo Fẹ̀yìntadé ẹ ń bèrè wípé Fẹ̀yìntadé. Fẹ̀yìntì fẹ̀yìntì, ọba làwọn fẹ̀yìntì, ọba làwọn fẹ̀yìntì, àfẹ̀yìntadé. Fẹ̀yìntì fẹ̀yìntì, ọba làwọn fẹ̀yìntì, ọba làwọn fẹ̀yìntì, àfẹ̀yìntadé. Bóyá Fẹ̀yìntadé. Fẹ̀yìntì fẹ̀yìntì, ọba làwọn fẹ̀yìntì, ọba làwọn fẹ̀yìntì, àfẹ̀yìntadé. Bóyá Fẹ̀yìntadé. Kókó bìlò. Ẹ Fẹ̀yìntadé náà. Ẹ Fẹ̀yìntadé náà. Kókó bìlò. Ẹ Fẹ̀yìntadé. 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 Ìjọ tí mo gbọ́ àná, mo gbà ara ló ń lò mí, ọ̀dẹ̀ ló ń gbé. Fẹ̀yìntadé. 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 Kúrò ní. Ó yà jẹ̀bùn lọ́dọ̀ àbílẹ̀. Ọgbọ́n òde nìkan. Jẹ̀bùn lọ́dọ̀ àbílẹ̀. Ó máa ṣe bẹ́ẹ̀ ẹja kọrin àtijọ́.
orin 1956 èmi gangan tí mò ń kọ́ ni wọ́n ò tí ìbí mi sáyé. Ó yá ẹ sọ fún wọn wípé Jagunmọ́lú àkílẹ̀ ọkùnrin ẹ máa jẹ́ kó yé wọn wípé bọ́bẹ̀ bẹ́ sọ̀kọ̀ láàgẹ́mọ́ kò ní kú kò ní irun aṣọ ìlú. Lẹ́bí ń bínú, lẹ́bí ń gbẹ̀gànwó. Bóyá Jagunmọ́lú wá ṣíwájú, Jagunmọ́lú wá ṣíwájú. Jagunmọ́lú wá ṣe, Jagunmọ́lú wá ṣíwájú. Ẹ má bẹ̀rẹ̀ sí kí gbogbo 2 minutes, 2 minutes. Thank you very much. Thank you very much. Ìwọ̀n tó bá jẹ́ sí èdè pọ̀ ní wọ́n fẹ́ sẹ́lẹ̀ sí lọ́wọ́. Jagunmọ́lú wá ṣe, Jagunmọ́lú wá ṣíwájú. Ọba tí wọ́n ṣe bẹ̀rẹ̀ ẹgbẹ́ àrùnmáyọ̀. Gbogbo ẹgbẹ́ àrùnmáyọ̀ Jagunmọ́lú ọkùnrin àti kó má ló lárọ̀ jù mẹ́ta. Jagunmọ́lú ẹ bá mi ṣètọ́jú gbogbo ẹgbẹ́ àrùnmáyọ̀ àbílẹ̀. Àrùnmáyọ̀ àwọn ọmọ kábíyèsí ọgbàgbà gbàbẹ̀ wọlé wẹ́mà lórí ẹrú wíwá Arọ́bayọ̀ wẹ́mà lórí ẹrú kábíyèsí ọba wa náà ẹ máa dé.
àṣẹ ìṣàmọ́dún àṣẹ ìṣàmọ́dún wọ́n bá kò kẹ́kọ̀ọ́. Gbogbo alábàárọ̀ ojú yín tó pè ní lọ́dún yìí ìyẹn tún wá lọ́dún tó ń bọ̀. Bàbá tó bẹ́ tó bá ẹni bá ṣe ń tó. Ojú wa ni ó ṣe gbàdúrà tó ló ń gbọdọ̀ ńlá. Ìṣọ̀lá tó gbé ó ló ṣe léjò. Sábà kò mọ nílọ. Òyìn lọ́gbọ́n máa di ìyẹ́ tọ̀yà ẹ̀. Kò sí ìbò wà rárá. Túndé láyé àtijọ́ lọ́ ti ń sọ wípé kò sáyé àpàlà.
Karoli family, please come home. Karoli